kó gbé nǹkan bẹ̀ ni. Bayo, irú rọ̀dọ̀rọ̀dọ̀ òun ni. Kí ni rántí? Wọ́n máa gbọ́ lọ́wọ́ wá ní gbogbo pálapàla tá a máa ń ṣe. Ó jẹ́ mọ̀ kí Morenike ó wà ní ilé tó ń rẹjú lọ́wọ́. Bayo, wọ́n gbọ́ lọ́wọ́ wá ní gbogbo dáadáa tá à ń ṣe yìí o. Bayo, èwo ni nǹkan tá a fẹ́ ṣe yìí o? Èwo ni o láàrin ọmọ ìyá méjì. Kò sí tó ń pèlè ìwọ̀. Àwọn tí nítò yìí ni wọ́n máa ń pè wọ́n jẹ́ ìṣàlẹ̀ kìíní kan fún un. Nítò ò fẹ́ vacuum. Kò fàyè gba vacuum. Tí àgbẹ̀ gidi tó bá wo ilẹ̀ tí ó yà àwọn àgbẹ̀ tí ò yé tó bá gbé ilẹ̀ àgbẹ̀ gidi á dẹ̀ bọ́ bẹ́ẹ̀ á gbìn nǹkan rénú ẹ̀. Sí. No. Ọba tí tó máa ń sọ fún mi nìyẹn tàbí tó fi ṣàṣe má ṣe mú un. Agbeke, you're my sister. Ẹ̀jẹ̀ kan náà ni àwa méjèèjì. Agbeke, ní inú kan náà láwọn àgbà wáyé. Ọ̀nà yìí kan náà láwọn àjọ mú. Àbí wí ṣé o ti gbàgbé mi? Agbeke, 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 kíní ọwọ́ ẹ̀yẹn padà lọ sí ọ̀dọ̀ bàbá. Ó lọ sọ fún bàbá wípé kí wọ́n fún ẹ ní ẹrú gbọ́dọ̀ kó fi yọ oyún burúkú tó wà dùn ẹ̀yẹ dànù. Abomination ni kò lè ṣeéṣe. Morenike, mi ò lè ṣe oyún kankan. Oyún tó mọ̀ pé láàrin mi àti ẹ mo ti wá láti bí ọdún méje tí mi ò gbọ́ pa tí mi ò gbọ́ pọ̀ tí mi ò lóyún àtàrọ̀ ìdálẹ́ rí. Mo wáyé dà ní ẹyọ kan ó ní kí n lọ ṣẹ tí mo lọlé wòlíì tí mo wọ lọlé aláfàá tí mo lọlé babaláwo mo jẹ jíjẹ mo gbàdúrà padà kò sí kan tí mo ṣe. Ó wá ní kò ṣe orí oyún yìí lọkọ mi kọ̀ mí lé tó lóun ò fẹ́ mi mọ́ lọ́wọ́ dẹ̀dà ṣe léyìí fún mi ó ní kí n lọ ṣe. Tó bá yẹ pé ní ló máa bẹ̀ mí jẹ́ ló máa bẹ̀ mí jẹ́ mi ò lè ṣe àkọ́kọ́ mi ò lè ṣe nǹkan tó bá lè ṣe kó tẹ̀lé. The anchor of my heart. My beautiful sister-in-law. Ẹ káàbọ̀ bàbá àgbẹ̀ great farmer. Bàbá àgbẹ̀ tó ń fúrúgbìn sí oko olóko. Ṣé àbíkú ló ṣe? Bí ẹ mọ ọwọ́ ẹ sílẹ̀ kó súnmọ́ mi. Bayo, ojú mi yìí, ojú mi dáadáa. Olójú kòrò òkè ń pa ojú kòrò jẹ. Ó wá sọ fún mi wípé ojú tó wà nínú Agbeke yìí, ìwọ́pọ̀ lójú láti sí ìdìbò sílẹ̀. Ìjà. Iṣẹ́ àwọn ìjọ ni iṣẹ́ ọwọ́ àwọn aláròkò ni. Àwọn aláròkò ló dá àwọn aláròkò ni. Iṣẹ́ àwọn aláròkò ló pa aláròkò ni. Àwọn aláròkò ni wọ́n ti rí báyìí ẹ̀rì ti dáa ni.
orí yóò ń tajà gidi bí orí náà lọ́dún ọdún yìí ní ìjọ ṣàlù mi. Bayo ṣàlù mi. Bayo ṣàlù mi. Bayo ṣàlù mi. Bayo ṣàlù mi. tó ọmọ tó ṣe tó ọmọ tó ṣe bàbá kọ ẹ̀jẹ̀ kan náà. Bayo o ti tẹ̀lé wú ní ká tọ̀ fáwọn òṣìṣẹ́ ń dùn. ẹ̀jẹ̀ kan náà. Má bọ̀. Kí la fẹ́ sọ fáwọn ọmọ? Èsì ti generation course. Wo pẹ̀lú máa dà pẹ̀lú máa dà. Mo sọ fún ọ pé ayé ti tutù. Ayé ti tutù. Just make your choice. Just make your choice. Can't do this to me. You can't do this to me. Mo pa mí. Tó o bá lọ tó o gbọ́mọ lọ, ó pa mí. Ní sùúrù sẹ́, ní sùúrù. Ṣé ikú mi ló wọ̀ báyìí ní ìsinmi? Ṣé ikú mi ló wọ̀ báyìí? Ikú mi ló wọ̀ báyìí. Ní sùúrù, ní sùúrù. Ṣe sùúrù, ṣe sùúrù. Jẹ́ àfi ọwọ́ sùúrù mú kiri tó wà nílẹ̀. Kí ni èyí ṣe ń tó lè jọ̀wọ́? Kí ló ṣẹlẹ̀ lé Báyọ̀? Morenike, kí ni kò wọ́n tó ṣẹlẹ̀? Morenike, òun kẹ́rù ni. Ibo ló ń lọ? Abóyáwó rẹ ni. Good afternoon, sir. Babalawo. Babalawo, if you have come here today to tell me to swallow this smelling soap like this abomination, I'm not ready for it. Àǹtí mi Morenike, ẹ ti ẹ̀ ní sùúrù. Ẹ ní sùúrù kẹ́gbọ́n tán sọ. Nínú àbí márùn-ún ṣé mo yà wá tà àpò mẹ́ta. Ìyẹn ò tún wá fún yín lọ́gbọ́n, ẹ tún wá ní kẹ́gbọ́n wa àgbà kó lọ ṣẹ́yìn. Etí mélòó ló fẹ́ bá wa gbọ́? Ṣé ìwé tẹ́ ẹ kà? Ẹ má bínú pé mo ṣe lè ṣé ẹ̀ẹ̀kọ́ gbọ́n mọ́ ni? Ṣé ẹ̀ẹ̀kọ́ gbọ́n mọ́ ni? Òkè tá bá wá pa nísìn, tá bá ní ta ló pa tán lábúrò ẹ̀ ló pa. Ẹ dẹ̀ rántí ẹ̀gbọ́n wa ti ń wọ́ ọmọ láti bí ọdún méje sẹ́yìn. Látọdún méje sẹ́yìn náà ti ń wọ́ ọmọ wọn ti wá dájà àrí kan ẹ ti wá nìkan lọ yọ. Etí mélòó fẹ́ bá wa gbọ́ ọmọ ẹbí? Ṣé ìwé tẹ́ ẹ kà ló jẹ́ kẹ́ mọ́ sí báyìí ni? Ẹ ní sùúrù kẹ́gbọ́n tán sọ. Ẹ ní sùúrù. Gbóyèga, ṣé èmi ni èèyàn burúkú ni? Ní ilé èèyàn burúkú. Ẹ̀gbọ́n tán sọ. Ẹjọ́ ẹ̀kọ́, èmi ni àbúrò ẹ̀ ló pa ẹ̀gbọ́n ẹ̀. Ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ń bára wọn lájọṣepọ̀ tí wọ́n ń ṣe ìṣekúṣe, ó sọ̀rọ̀ ń bá yẹn o, kò sí wàhálà. Well done. Ẹjọ́ ẹ̀kọ́ kò kí ń ṣe ẹjọ́ ẹ̀ rárá. Èmi tí mò ń ṣiṣẹ́ tí mò ń làágùn tí mo fi wé lọ síléèwé lọ́yà kó máa ṣe ẹnu yákayàká sí mi tí ọmọ ti dèèyàn burúkú nìsín. Àwọn méjèèjì tí wọ́n pàdé àpòpọ̀ tí wọ́n gbìyànjú láti yan ọkọ mi lóòyẹ̀ ó sọ kọ́kọ́ sí yẹn èmi lèèyàn burúkú ó ti dà. Bẹ́ẹ̀nẹ́kẹ́, kí ló ń dùn lẹ́nu ẹ̀ tó ń sọ yìí? Yé tó níléèwé tó lọ, pépà tó lọ kọ̀ lọ mú níléèwé, ó fi ọgbọ́n ṣe, ó ní làákàyè rárá tọ̀. Kí ló ń ṣe ẹgbẹ́ tó ti ń wọ ọmọ fún ọdún méje? Ó wá ní kó lọ ṣẹ́yún, ó fẹ́ pàdánù ni. Kí ló ń ṣe? Jẹ́ kí n sọ fún ẹ. Agbeke àti Bayo, inú ilé ìwọ̀n àgbé, àyín iná sì dúró sí, kò sí nǹkan tó lè ṣe sí. Lábẹ́ òrùlé yìí ni Agbeke àti Bayo wọ́n máa gbé
Baba, it's not good. It's not too difficult. Mo lẹ́nu kọ́ mi gbà. Mo ò dá lábàá rárá tọ̀. Akí ló ṣẹlẹ̀? Mo pa láṣẹ ni bẹ́ẹ̀ ló sì máa rí. O gbọ́dọ̀ gba ilé o. Báyọ̀ tí ọwọ́ ẹ̀yẹn tí o bá tún kàn mí ní ẹ̀kan sí i tí o bá fi ọwọ́ ẹ̀yẹn tí o bá fi kàn mí tọ́síkàdì ní máa dà sí ẹ lára látọ̀rọ̀ ìdílé wa gbàdọ̀ òjì tọ́síkàdì ní máa dà sí ẹ lára ìwà gbàdọ̀ kò ní. Ibo alẹ̀ ń lọ. Ẹ má lọ. Ó tí o ẹ̀jẹ̀ kan náà ayé ti dorí kodò ẹ̀jẹ̀ kan náà wọ́n jọ ń jẹun nínú abọ́ kan náà bọ̀dà Báyọ̀ ti níyàwó tuntun o jẹ́ ń tètè yá lọ sọ fún ìyá lọ́jà wọ́n á mọ bí wọ́n máa ṣe ṣètò némí sẹ́rímọ́nì mo dẹ̀ máa pawó ń bẹ̀ gan-an. Eka. Yàlọ́jà. Mo yẹ rí ni àyà mi já pàù. Òun máa ń ràn gan-an. Ẹ wo rẹ̀. Àpapọ̀ gbogbo ọmọdé ti ṣe òun tó máa tó kúkú wà ó ní sẹ́ni ló ń kó dáradára lọ́wọ́ ọjà mi ò sí ìyá láàárọ̀ ìmọ̀ ìmúlò onígbọ́dà mi lè yá o tó bá nìkan gidi tó rò kó bẹ́ẹ̀ rajà kó wá sí ìtajà fún ẹ kó tó bá ti rajà tètè máa bá ọlọ́rẹ́ tètè bá wá tètè bá bẹ̀ lọ kó máa lọ torí mi ò ráyè ìjọba dáradára àárọ̀ yìí nítorí ètí ìṣẹ́wọ́ má fi tẹ̀ wá dìstọ́ọ̀bù mi láàárọ̀ yìí. Èmi èké. Àwọn onílẹ̀ yìí wọn ò ní jẹ́ ń ṣèké náà má jẹ́ rógùn èké. Mo kàn ní pé tí wọ́n á sọ fún ẹ ní nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́ igi mú ẹ gangan ni. Àròpọ̀ burúkú ọkùnrin kan ẹ̀gbọ́n àtàbúrò wọ́n jọ jáde nínú inú kan náà. Ìyàwó àkọ́kọ́ ó ń gbé ní hospital. Ìyàwó kejì ó wà nílé àwọn bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tí inú ẹ̀ ń ga sí lójoojúmọ́. Tó burú jù ní ẹ̀ kò fi bàbá là níṣẹ́ ló rí fún bẹ́ẹ̀ ló bá tọ́ọ̀sì gold ló wá fi gbé ta pé ẹ̀jẹ̀ tó wà ní Agbeke bàbá Báyọ̀ ló ní. Ìyálọ́jà ẹ̀yin náà rò ó wò ẹ rò ó wò ó tó wá sọ pé oko ìyàwó òun láì gbàṣẹ lòun ó máa re o. Bóò la ṣe fẹ́ gbohùn tọ̀hún gbọ́ pé tó wá máa bá wa ta kòtò sí ọ̀hún náà. Abalẹ́sìnà mo lè ń lọ ọjà yín. Ọjà mi bò èmi ti tajà mi. Tajà báwo? Mo ti tajà. Kí ló ṣẹlẹ̀? Ẹ tajà yín síbò. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ wa wọ̀ mọ́ ọ̀rọ̀ wa wọ̀. Kí ni dé tí o fi wọ̀? Ẹni tí ò bá lè manage nílé ẹ̀ kò lè manage ẹgbẹ́. Máa ìtọ́sí owó sí lọ́wọ́ gan-an ṣì manage. Ẹ̀ tó jẹ́ pé kò mọ ẹ̀gbọ́n kò mà burú. Kò mọ̀ pé léyìí fámílì ìyàwó òun gbogbo wọn bákan náà ni. Ó ṣòro láti bá onítọ̀hún dúró pọ̀. Bàbá kò yẹ kó rí bẹ́ẹ̀ sọ. Gbogbo cooperative society àwa fámá. A ti conclude láti àdéjì pé àjọ nìkan ṣe oníkálukú tajà ẹ̀. Irú àwọn tó ń ṣe enjoy gan ọ̀tọ̀ níbi tó ń tajà wọn sí sí. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àgbàlagbà ni ẹ tó lè manage ilé ẹ̀ kò lè manage scale láti tajà.
àwọn á sì wọ́n á yí lẹ́kọ̀ọ̀kan gbà mí. Bẹ́ẹ̀ ni o. Ọmọdé ti lọ. Òun rèé lọ́kàn ìgbàgbọ́ ni. Mo dàgbà kó fayé mi ṣe o. Àgbákò rèé o. Lélẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń bá wa wò. Ẹ ṣé gan ni. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. I get a review today and go a little bit encouraging. So, I do call you go into that. But she ba wa wu, ẹ má bínú. Ẹ má bá wa wo advert, ẹ má skip. Ẹ bá ti skip advert, owó tá ìṣẹ̀lẹ̀ kejì wáyé. Ẹ jọ̀ọ́. Jẹ́ ká advert yẹn máa play dáadáa. Ẹ ràn wá lọ́wọ́. Kò tún gangan lára gbogbo wa púpọ̀ jù. Torí pé ohun tá a ṣe máa jẹ lẹ́bùn ó ṣì wà nílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò dáhùn ìbéèrè episode 1. Ìbéèrè sì dáhùn ní episode 2 so wà nílé fún wa lẹ́bùn kankan mọ́. Mo tó sì fà ní pé ọ̀pọ̀lọpọ̀ ògbó kínní ìdópin ni. Tẹ bá wò dópin ẹ mọ̀ pé ìbéèrè ń bẹ ńbẹ̀. Àti sẹ́ẹ̀tì ẹ̀ síbẹ̀ yàtọ̀ sí pé mi gẹ́gẹ́ tún béèrè ẹ̀. Mo fi ẹnu béèrè ẹ̀ ní ìparí ń bì. Bẹ́ẹ̀ náà sì ni a sì tún sẹ́ẹ̀tì ẹ̀ sórí fọ́nrán yẹn náà. So ẹni tó bá wo fọ́nrán yẹn tán dáadáa yóò rí ibi tí ìbéèrè bẹ́ńbẹ̀ yóò rí ó wà ńbẹ̀. Ní ìsìn Morenike ti kórè bóde ó kò ní. Agbeke náà ti gbalé bàbá àti ìyá rẹ̀. Bayo di àpín ẹlẹ́ẹ̀kejì. Ọmọ ìsìn kọ́ ló ń wà pẹ̀lú gbogbo wa. Kò sígbà tí èèyàn bá ń gbé ìgbésẹ̀ kan nílé ayé ìgbésẹ̀ tó wù téèyàn ń gbé yẹn àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yóò kúkú ṣẹlẹ̀ náà. Kí la ṣe sí? Ẹ dúró ná bàbá tó pàṣẹ bàbá àlà. Kí nìdí tí àgbàlagbà fi máa parọ́ àṣẹ yẹn nínú ilé? Kí ló mú bàbá àlà ó parọ́ àṣẹ yẹn? Ó rí pé àbúrò rẹ̀ ó fún ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ lóyún oṣù di gẹ́gẹ́ bí tó dáa. Ṣé gbogbo wọn ò tí ì máa wo bàbá àlàó gẹ́gẹ́ bí àgbà ìyàbá ìṣá? Ṣé ẹ ti ń rí àwọn tú tí Morenike ti ṣe tán àti bẹ̀rẹ̀ sí ní pa báyìí? Ìdí tẹ́ ẹ̀ fi lè sọ pé ẹ̀ níyé wá wo fọ́nrán yìí. Ẹ máa wá wo ni. Torí pé ọgbọ́n ńlá la mú jáde nínú fọ́nrán yìí. A ti ń bọ̀ ọ̀rọ̀ yìí débi tí ó ti ń lílẹ̀ bọ̀. Ipa wo ni ìyálọ́jà fẹ́ kó lórí ọ̀rọ̀ yìí? Kí ni ìyálọ́jà ó ṣe tó gbogbo ó fi lè bọ̀ sípò? Ọmọ Àgbákò iṣẹ́ yóò túlé ni àbí yóò túlé tò? Torí iṣẹ́ tí Àgbákò wá ń ṣe kiri ní ìsìn tó bá ti gbé ń bí ó lọ jù síbẹ̀ o. Ọlọ́mọdé arágbákò Bayo ti kàn Àgbákò báyìí. Tó wà Àgbákò ló ń fi Bayo ṣe báyìí. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé ẹ bá wa subscribe. A ní di comment yín gidi gan. A ní di likes yín. Ẹ wá bá wa share ẹ̀ gbogbo èrò láti kọ́gbọ́n nípa ọ̀rọ̀ Bayo, Agbeke àti Morenike. Ọ̀rọ̀ àwọn méjèèjì ìrìn àjò ńlá ni. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n ká tó lọ, kí ni ó ṣẹlẹ̀ lẹ́písọ̀ 3? Ẹ dúró ẹ yẹ̀wò. Ẹ ṣé. Lè lọ dápò ẹ̀yà mi. Èmi apààyàn màmá. Apààyàn lèmi àti ẹ wá máa lọ. Ṣé ìdílé ìfọ̀ látàrí ṣé ìgbọ́kọ̀ ṣé ìlọ́kùnkùn? Ṣùgbọ́n èdè tí ìmọ̀ ọ̀pọ̀ ìdílé mọ̀jẹ̀ pé ìfọ̀ ìṣe owó. Dégbò ìbọ̀lọ̀ ṣé tó bá lọ gbàbẹ̀ ló kí lápààyàn. Èmi apààyàn. Èmi apààyàn màmá ìdílé ẹ wá máa lọ. Ọ̀gbẹ́ lápààyàn.
ṣùgbọ́n ọ̀pọ̀ tí mi kọ̀ ìkọ̀kan ẹni pé tó bá ní kẹ̀kẹ́ ẹ̀ lọ ṣe ìwà àtúnyọ tó ṣe wá ọmọ tó bá lọ gbàbẹ̀ kú owó náà ti dá pààyàn. màmá ẹ wá máa lọ. àti ọmọ tó kò pàjẹ́. ẹ wá máa lọ màmá ẹ wá máa lọ. ìdájọ́ ìyàwó yìí. kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń try láti proof pẹ̀lú sáyẹ̀nsì tèmi tí mo kà á proof yín ràn wípé gbogbo nǹkan tí bàbá àlà tó gbé dání yẹn ìwọ pátápátá ni.